Ọba wa tí ń bẹ lọ́run, a gbé yín ga fún àánú rẹ, fún ààbò rẹ lórí wa, pọ́pẹ́ gbà ẹ́. Bí a ti ń lọ sínú ọ̀rọ̀ rẹ, máa bá wa lọ, darapọ̀ mọ́ wa káyìn o, kí ọ̀rọ̀ náà kó yé wa. Jésù Olúwa wa, àmín. A fẹ́ wo nǹkan kan tí Bíbélì sọ fún wa nípa ẹ̀mí ìdá ẹ̀mí mọ̀. Nínú ìwé Kọ́ríńtì kìíní yẹn, orí 12, ẹsẹ̀ 10, abala òpin ẹsẹ̀ 10 yẹn, ó ní àti fún ẹlòmíràn iṣẹ́ ìyanu iṣẹ́, àti fún ẹlòmíràn ìsọtẹ́lẹ̀, àti fún ẹlòmíràn ìmọ̀ ẹ̀mí yàtọ̀. Ìmọ̀ ẹ̀mí yàtọ̀ yẹn la kàn fẹ́ sọ nǹkan kan lé lórí ní ráńpẹ́. Ìmọ̀ ẹ̀mí yàtọ̀. Kí ni ẹ̀bùn ìmọ̀ ẹ̀mí yàtọ̀ dúró fún? Ẹ̀bùn ìmọ̀ ẹ̀mí yàtọ̀ túmọ̀ sí ẹ̀bùn tí a fi máa ń dá àwọn ẹ̀mí mọ̀ yàtọ̀ síra wọn. Torí onírúurú ẹ̀mí ló wà. Rántí pé ìwé Jòhánù kìíní orí 4 sọ fún wa nípa dídá ẹ̀mí mọ̀ sí àwọn ẹ̀mí òkùnkùn, kí la ṣe fẹ́ dá wọn mọ̀ sí ti ẹ̀mí mímọ́. Now, àkíyèsí mi ni pé ọ̀pọ̀lọpọ̀ ni kò dá ẹ̀mí Ọlọ́run mọ̀ yàtọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ni ò dá ẹ̀mí Ọlọ́run mọ̀ yàtọ̀ sí ẹ̀mí èṣù. Ó ṣe pàtàkì púpọ̀. Ara àkíyèsí mi ni wípé nínú ìjọ lónìí, ọ̀pọ̀lọpọ̀ ló ń lọ sí ìjọ, ọ̀pọ̀lọpọ̀ ìjọ ló sì wà ní tòótọ́, ṣùgbọ́n wọn ò dá ẹ̀mí Ọlọ́run mọ̀ sí ẹ̀mí Sátánì. Ẹ̀mí èṣù ní ọ̀pọ̀lọpọ̀ fi ń sọ tẹ́lẹ̀ nínú ìjọ Ọlọ́run lénìí. Ẹ jẹ́ ká sáré wo àpẹẹrẹ kan nínú ìwé Iṣẹ́ àwọn Àpọ́stólì yẹn, orí 16, chapter 16, láti ẹsẹ̀ 14 yẹn sísàlẹ̀. Ẹ jẹ́ ká wo nǹkan tó sọ fún wa. Ó ní, ó sì ṣe bí àwa ti ń lọ sí ibi àdúrà náà, ọmọbìnrin kan tí ó ní ẹ̀mí àfọ̀ṣẹ pàdé wa, ẹni tí ó fi àfọ̀ṣẹ mú èrè púpọ̀ fún àwọn olúwa rẹ̀ wá. Ó ní 17, ó ní òun náà ni ó tọ̀ Paul àti àwa lẹ́yìn, ó sì ń kígbe wípé àwọn ọkùnrin wọ̀nyí ni ìránṣẹ́ Ọlọ́run ọ̀gá ògo tí ń kéde ọ̀nà ìgbàlà fún yín. 18, ó sì ń ṣe èyí ní ọjọ́ púpọ̀, ṣùgbọ́n nígbà tí inú Paul bàjẹ́ tí ó sì yí padà, ó sì wí fún ẹ̀mí náà pé, mo pàṣẹ fún ọ ní orúkọ Jésù Kristi kí ó jáde kúrò lára rẹ̀. Ó sì jáde ní wákàtí kan náà. Ẹ kí hallelujah. Kí ni nǹkan tí mo ń gbìyànjú àti sọ fún wa bẹ́ẹ̀ ni wípé, ṣé ẹ rí wípé ìgbà tí ẹ̀mí àìmọ́ ẹ̀ máa sọ̀rọ̀, kò sọ pé òun ẹ̀mí èṣù o, ṣùgbọ́n láti bẹ̀rẹ̀ wọ́n ti jẹ́ ká mọ̀ pé ẹ̀mí àfọ̀ṣẹ ló fi ń sọ̀rọ̀. Ìyẹn ni pé ó ní agbára òkùnkùn tó fi ń ríran, tó ní í ṣe pẹ̀lú ti Sátánì. Ó ní, ṣùgbọ́n pẹ̀lú pé ẹgbọ́ àsọtẹ́lẹ̀ tó ń jáde láti ẹnu ẹ̀mí yẹn, ó ní àwọn tí ẹ ń wò yìí o, ìránṣẹ́ Ọlọ́run ọ̀gá ògo ni wọ́n, tí ń kéde ọ̀nà ìgbàlà fún yín. Now, ẹni tí ò bá ní ẹ̀mí ìdá ẹ̀mí mọ̀ yàtọ̀ síra wọn, ṣé ẹ mọ̀ pé ó máa gbàgbọ́ pé tòótọ́ ẹ̀mí Ọlọ́run ló ń bá òun sọ̀rọ̀? Tó bá ṣe pé àkókò tí a wà yìí ní àkókò ìgbà Paul tí a ń sọ yìí ní Ìṣe àwọn Àpọ́stélì orí 16 yẹn, ǹjẹ́ ẹ mọ̀ pé ọmọbìnrin yẹn ó máa dá ìjọ sílẹ̀? Àwọn olówó ẹ̀ tó fi ń jẹun, ǹjẹ́ nǹkan ó máa fi dá ìjọ sílẹ̀? Ó máa fi dá ìjọ sílẹ̀. Òṣèlú kúṣà ti sàsọtẹ́lẹ̀ ni. Ó ti tọ́. Àsìmọ́kò kì í ṣe pé torí pé èèyàn dárúkọ Jésù, or torí pé èèyàn dárúkọ Ọlọ́run, òun ló ti túmọ̀ sí pé ẹ̀mí Ọlọ́run ni. Rárá. Ẹ̀mí ìdá ẹ̀mí mọ̀ yàtọ̀ síra wọn. Ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó ṣọ̀wọ́n nínú ìjọ Ọlọ́run lónìí. Ibi tí mo ń lọ nìyẹn o. Ó ṣọ̀wọ́n púpọ̀ nínú ìjọ Ọlọ́run lónìí. Kò sí nínú ìjọ mọ́. Ṣé Ọlọ́run ló gbà lọ ni? Ọlọ́run ò gbà lọ. Àwọn ènìyàn ò ṣetán àti pòǹgbẹ fún ẹ̀mí mímọ́ Ọlọ́run ní tòótọ́ ni. Torí ara ẹ̀yà tàbí ẹ̀ka ẹ̀bùn ẹ̀mí mímọ́ ni. Ẹ̀mí ìdá ẹ̀mí mọ̀, ẹ̀mí ìmọ̀ ẹ̀mí yàtọ̀ síra wọn. Kì í ṣe gbogbo ẹ̀mí tó bá ti sọ pé
tó sọ pé wàá ra mọ́tò, gbogbo ń sọ pé ìránṣẹ́ ọlọ́run ní omi pé gbogbo wọn lẹ̀mí ọlọ́run. A máa ní agbára Kristi, a máa wá àkókò tá a máa sọ̀rọ̀ báwo la ṣe lè dá ẹ̀mí èṣù mọ̀ yàtọ̀ sí ẹ̀mí ọlọ́run. Àkókò ń bọ̀ tá a máa sọ̀rọ̀ lórí ẹ̀. So ìyẹn nìkan tí mo ní kí n sáré mú wálé ni pé bí Paul ṣe dá ẹ̀mí èṣù ni mọ̀, rí pé bí èso fún wa pé inú Paul sì bàjẹ́ nítorí pé ẹ̀mí mímọ́ ọlọ́run nínú Paul ń sọ fún Paul pé ẹ̀mí tó ń bá ìsọ̀rọ̀ yẹn o, tó ń sọ̀rọ̀ fáwọn èèyàn pé ẹgbọ́n tí wọ́n o, ìránṣẹ́ náà gbàgbọ́ náà kì í ṣẹ̀mí ọlọ́run, ẹ̀mí èṣù ni. Tí ìgbà tí ń ṣẹ̀mí ọlọ́run kì í ṣẹ̀mí ọlọ́run náà nìyẹn, ẹ̀mí òkùnkùn ni, ẹ̀mí èṣù ni, a sì gbọ́dọ̀ yàgò fún. Ìjọ tó ń lọ lénìí, irú àwọn ẹ̀mí wo ló ń sọ̀rọ̀ ńbẹ̀? Irú ẹ̀mí wo ni ìránṣẹ́ tí ó gbé ìjọ kalẹ̀ bẹ́ẹ̀ ń lò? Àwọn tó ń sàsọtẹ́lẹ̀ ńbẹ̀, irú ẹ̀mí wo ni wọ́n fi ń sàsọtẹ́lẹ̀? Ǹjẹ́ o ti gbìyànjú láti ṣàwárí ẹ̀ rárá? Ó ṣe pàtàkì kó o ṣàwárí ẹ̀ o. Má sọ pé torí pé ó ti dárúkọ Jésù, ó ti dárúkọ Ọlọ́run, ó ti dárúkọ ọgbà, ó ti di pé ẹ̀mí Ọlọ́run ni. Rárá o, kò rí bẹ́ẹ̀ o. Wá ẹ̀mí Ọlọ́run tòótọ́ rí, dá mọ̀, dá ìwà tí ṣe rẹ̀ mọ̀, kó o má bàa kùnà, kó o má bàa jẹ́ kí Sátánì fi ẹ̀tàn mú ẹ lọ. Ó ṣe pàtàkì púpọ̀. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Mo gbàdúrà pé ẹ̀mí láti dá ẹ̀mí Ọlọ́run tòótọ́ mọ̀ lórúkọ Jésù Olúwa yóò fi fún wa. A ó sì ṣe rere. Jésù Olúwa wa, àmín. Ètò yìí ohun tó dúró fún ni pé kí ni Bíbélì sọ? Òun ni orúkọ ètò yìí, kí ni Bíbélì sọ? Lórí àwọn nǹkan kan, a ó máa gbé àwọn nǹkan kan yẹ̀wò ń bẹ̀ nípa nǹkan tí Bíbélì sọ lórí nǹkan báyìí, lórí nǹkan báyìí, lórí nǹkan báyìí, lórí nǹkan báyìí. Ìwọ náà ò lè fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa láti fẹ́ mọ̀ kí ni Bíbélì sọ lórí àwọn nǹkan kan pàtó nínú Bíbélì. A ṣetán láti sọ fún wa. Olúwa yóò ràn wá lọ́wọ́. Jésù Olúwa wa, àmín. So ó dàbọ̀.